ìròyìn punch ní ìròyìn eléyìí ló ti jáde wá. Gómìnà Ṣèyí Mákindé tiwa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fohùn òkè sọ̀rọ̀ sétí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ lọ fọkàn balẹ̀, ìgbà ìgbádùn yín ló jẹ mí lógún. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bó ṣe fi léde, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti jẹ́ kó di mímọ̀ yìí pé ìgbà ìgbádùn àwọn òṣìṣẹ́ ni òun mú ní kókó, ni òun sì mú ní òkúkúdùn pẹ̀lú, nítorí wípé nǹkan tá a bá lè mójú kúrò níbẹ̀ á mójú tó ni o. Nínú ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé ló ti ń ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù ṣe ti gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé bí ààbò yóò ṣe wà fún dúkìá wọn àti ẹ̀mí, òun ni ó jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lógún. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi léde, ọ̀jọ̀gbọ́n Musbah Babátúndé níbi àyájọ́ àwọn òṣìṣẹ́ èyí tó wáyé lánàá ní inú pápá ìṣeré Lẹ́kan Sàlámì èyí tó wà ní ìlú Ìbàdàn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ kó di mímọ̀ wípé láti ọdún 2019 tí òun ti gba ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ohun gbogbo ló ti ń lọ ní wẹ̀lẹ̀mù. Owó oṣù àwọn òṣìṣẹ́ ó ń dún tolóńtolóńtoló ní gbogbo ọjọ́ karùndínlọ́gbọ̀n lóṣooṣù ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń san owó àwọn oṣù òṣìṣẹ́ o. Kò sì sí òṣìṣẹ́ kan tó gbọdọ̀ sọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jẹ àwọn lówó. Gómìnà wọ́n tún ṣe ní àlàyé wípé kì í ṣe owó oṣù àti àjẹmọ́nú nìkan ni ìgbà ìgbádùn àwọn òṣìṣẹ́ lábẹ́ ìṣèjọba òun. Gómìnà tún jẹ́ kó di mímọ̀ wípé òun yóò sa gbogbo ipá òun láti jẹ́ kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ kó gba agbára ọ̀tun, kí ohun gbogbo kó máa lọ ní wẹ̀lẹ̀mù, kí àwọn ìyálájé kí wọ́n máa tajà, kí wọ́n sì máa jèrè. Bẹ́ẹ̀ ni àwọn bàbá lọ́jà kí wọ́n máa fi ọwọ́ pa owó lójoojúmọ́. Àwọn olókoòwò ńlá, olókoòwò kéékèèké ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa rí tajé ṣe. Nígbà tí gómìnà ń sọ̀rọ̀ lórí ètò ààbò, gómìnà jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ró àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn lágbára àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì láti pawọ́ papọ̀ fi ìmọ̀ ṣọ̀kan gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ débi tó ní ìtumọ̀ kí ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ kó sì mọ́yán lórí. Gómìnà Ṣèyí Mákindé ó wá ṣe àtẹnumọ́ rẹ̀ wípé ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ sa ipá yín fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́, nítorí wípé àwa ti mú ìgbà ìgbádùn yín ní kókó àti ní òkúkúdùn. Ẹ má ṣe ṣe ọ̀lẹ lẹ́nu iṣẹ́, ẹ ṣiṣẹ́ yín títí ọgbọ́n inú, bẹ́ẹ̀ ni ẹ fi ìmọ̀ kẹ́ ẹ fi kún o. Gómìnà tún fi ewé ọ̀mọ́ mọ́ wọn létí wípé ẹ má ṣe gba owó kọ̀tọ́, kẹ́ ẹ lo ọgbọ́n ìgbàlódé àti ọgbọ́n àtinúwá yín láti jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó ní ìdàgbàsókè, kí ohun gbogbo kó sì máa lọ bó ṣe tó àti bó ṣe yẹ. Ìwé ìròyìn Punch ó kọ, bẹ́ẹ̀ ni The Nation náà dì jáde, ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde ò, níbi tí Peter Obi tó ti jó di mímọ̀ wípé ìgbé ayé eléyìí tó dẹrùn kò lè wáyé o lásàrí àwọn owó eléyìí tí ìjọba tó ń sọ fún orílẹ̀-èdè wa Nàìjíríà, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́. Ẹnìkan tí ó jẹ́ ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ alátakò lórílẹ̀-èdè wa Nàìjíríà, African Democratic Congress ADC, ọ̀gbẹ́ni Peter Obi, òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ látàrí owó eléyìí tó kéré jù tí ìjọba orílẹ̀-èdè ti ń sọ fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ ìkíni ikú akú ọdún àwọn òṣìṣẹ́ eléyìí tó kò tó fi sí ojú òpó ayélujára X rẹ̀ ní àná ọjọ́ Ẹtì. Níbẹ̀ náà ló ti ń sọ̀rọ̀ tó sì ń jó di mímọ̀ wípé ẹ wo orílẹ̀-èdè tó bá ń fẹ́ ìlọsíwájú yóò kọ́kọ́ mójútó àwọn òṣìṣẹ́ rẹ̀. Ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra, òun náà ló sọ̀rọ̀ lórí báwọn nǹkan bó ṣe wọ́n gógó lórílẹ̀-èdè yìí, tó sì ń jó di mímọ̀ wípé kò sí orílẹ̀-èdè tó lè gòkè àgbà tí ò bá sí àtìlẹ́yìn àwọn òṣìṣẹ́ àti àwọn tí wọ́n wà nínú ìgbáyégbádùn tí wọ́n lè ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè tì í lẹ́yìn nínú àkàwé tó ṣe. Ó jẹ́ ó di mímọ̀ wípé bí ìyà bá ń jẹ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yóò wà nínú ìjìyà ni o, àmọ́ bó òṣìṣẹ́ tí wọ́n bá ro òṣìṣẹ́ lágbára orílẹ̀-èdè yóò mọ tẹ̀ sọ́wọ́ iwájú o. Nínú ọ̀rọ̀ tí ẹni tó ti fi ìgbà kan rí jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún náà, nígbà tó sọ̀rọ̀
oúnjẹ ó di mímọ̀ wípé ṣe é rí ètò ìṣèjọba tá à ń ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà a ti ṣe ètò ìṣèjọba bámúbámú ni mo yó èmi ọ̀mọ̀ pé bí pọmọ ẹnì kọ̀ọ̀kan bámúbámú ni mo yó nínú ọ̀rọ̀ tí Òbí sọ ó ní a gbọ́dọ̀ fi ètò òṣèlú àwa ara wa hàn pàápàá jùlọ fún àwọn òṣìṣẹ́ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé ìjọba tí ò bá ti fi ojú wo abi tí àwọn òṣìṣẹ́ bá wà irú ìjọba bẹ́ẹ̀ kódà ó ní nǹkan tí èèyàn lè sọ nípa irú rẹ̀ o nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti wájú ó di mímọ̀ wípé ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà etí yín mélòó wọ́n ní tù wọ́n ní ẹ wò ẹ tètè mọ̀ wípé ẹ̀yin gan lẹ ní agbára láti fi ṣe ìṣàkóso orílẹ̀‐èdè Nàìjíríà agbára yín òun náà ni ìbò yín ìtẹ́ ẹ bá ṣe ní ìsìn òun ni ó fọ̀hún fún ọmọ yín tọ́bádọ́là àti àwọn ọmọ yín tó ń bọ̀ the future generations nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ó jẹ́ ó di mímọ̀ wípé ẹ jẹ́ á gbé orílẹ̀-èdè Nàìjíríà sí ọwọ́ àwọn tó jẹ́ pé wọ́n káàtó tí wọ́n sì fi ọjọ́ ọ̀la dáadáa fún orílẹ̀-èdè yìí ó ní pẹ̀lú ìrànwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìbò wọn kò sí kí orílẹ̀-èdè Nàìjíríà tuntun tí gbogbo wa tá a ti ń fojú sùn kó má lè wáyé o lẹ́yìn èyí ló wá kí àwọn òṣìṣẹ́ jákèjádò ní mo rí o wípé ìgbìyànjú yín ó hàn dé láwùjọ orílẹ̀-èdè yìí tí gbogbo èèyàn tí wọ́n sì ń rí wípé ẹ wo ẹ̀ ń gbìyànjú àmọ́ ṣá o kọ́lọ̀ ń sàmọ́jà máa ṣiṣẹ́ fáwọn tí ò ní mọ̀ ó ní àwọn rí ìrora yín àwọn rí ìgbòkègbodò yín lórí bí ẹ ṣe máa mú kí orílẹ̀-èdè yìí kó máa wà lọ́wọ́ iwájú ó lóun sì mọ̀ wípé ọjọ́ ọ̀la tó dára ọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló wà lásìkò tó bá sì dé gbogbo wa náà láwà ń bẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun ló kọ Peter Obi òun ló sọ. Alhaji Atiku àti Peter Obi ni wọ́n nà ká lébù sí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gbólóhùn wípé Tinubu ó fọ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lójú papọ̀ ìwé ìròyìn Punch ni ó kọ ìròyìn náà jáde igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí Alhaji Atiku Abubakar àti olùdíje sípò ààrẹ lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi ni wọ́n ti jùmọ̀ nàka àléébù sí ìṣèjọba ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí àyájọ́ àwọn òṣìṣẹ́ bó ṣe kò lánàá òde yìí àwọn méjèèjì ni wọ́n jùmọ̀ fi ọ̀rọ̀ ọ̀hún lọ́tọ̀ọ̀tọ̀ sí ojú òpó ayélujára X wọn tí wọ́n sì ń ṣe àtẹnumọ́ rẹ̀ wípé Tinubu ó ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìjọba kí wọ́n máa jẹ ìyà àjẹpọ́nulá bẹ́ẹ̀ ni ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ ó ń pa àwọn òṣìṣẹ́ ìjọba àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn ọmọ orílẹ̀-èdè yìí nínú àtẹ̀jáde kan tí Peter Obi fi sí ojú òpó ayélujára X rẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé òun bá àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà káàánú tí àánú wọn sì ṣe òun púpọ̀ o pẹ̀lú bí ipa wọn bó ṣe pàtàkì tó torí wípé ipa ọ̀gẹ̀dẹ̀ kò ní irun lẹ́sẹ̀ odò láíláí bẹ́ẹ̀ ni pàtàkì òun ni tàgíìrì jẹ́ bàbá rí tàgíìrì àwọ̀ òwú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Peter Obi ó ṣe ní àlàyé síwájú sí wípé owó oṣù òṣìṣẹ́ èyí tó kéré jùlọ kò pa kún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ rárá àti rárá lábẹ́ bó ṣe lè wù kó mọ Peter Obi ó wá ké sí àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí wípé kí wọ́n yan àwọn aládarí tó gbé ìpín dọ́gbandọ́gba lọ́wọ́ tí múṣemúṣe wọn dá múṣẹ́múṣẹ́ pẹ̀lú táwọ̀ wọn kájú lù torí pé bí àwọ̀ ò bá kájú lù yíya ni ó lè yà ó nínú ọ̀rọ̀ títí Alhaji Atiku Abubakar ní tiẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta lójú òpó ayélujára X rẹ̀ òun náà tún ṣàlàyé ó tọ́lẹ̀lá ó ní òun ò tiẹ̀ lè bá àwọn òṣìṣẹ́ ìjọba òun ò lè bá wọn ṣe àjọyọ̀ nítorí wípé òun ní ìmọ̀lára ìlàkọjá tí wọ́n ń là kọjá ní orílẹ̀-èdè yìí Àtíkù ó nàka àléébù sí ìṣèjọba ààrẹ aṣíwájú Tinubu ó ní oríṣiríṣi àwọn ìṣòro àti ìlàkọjá ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n ń kojú lójoojúmọ́ ó ní Tinubu ọ̀rọ̀ dídùn ìrètí ọ̀tun ló ń fi gbogbo ìgbà sọ sétí àwọn ará ìlú tí kìíní ọ̀hún tí kò sì rí bẹ́ẹ̀ ìwé ìròyìn Punch ó Punch ẹ lọ́mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard lórí ọ̀rọ̀ àyájọ́ àwọn òṣìṣẹ́ òun náà ni mo sì wà agbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà NLC àti TUC òun náà ni wọ́n máa ti sọ̀rọ̀ tí wọ́n ní ṣe é rí ètò ọrọ̀ ajé eléyìí tí wọ́n ní wọ́n tún ṣe lórílẹ̀‐èdè yìí ìdá kan nínú 100
òun náà ni wọ́n ń jẹ ìgbádùn rẹ̀ tó sì jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń jẹ ìyà jẹ bó lórí látàrí ètò ọrọ̀ ajé eléyìí tí wọ́n mú àtúntò bá lórílẹ̀-èdè yìí látàrí àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ eléyìí tó kò lánàá òde yìí àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà NLC àti TUC ọmọ ti sọ̀rọ̀ jáde látẹnu àwọn tí wọ́n jẹ́ adarí wọn Joe Ajaero àti Festus Osifo òun náà ni wọ́n fọ ọ̀rọ̀ síta o lánàá òde yìí nínú ọ̀rọ̀ táwọn méjèèjì tí wọ́n jọ panupọ̀ tí wọ́n sì fi léde òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹ wo ìgbé ayé eléyìí tán ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé yìí ọgbẹ̀nu tán o nítorí pé inú ìyà jẹ bó lórí òun náà lọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ní ẹ̀wà o tí wọ́n sì ṣe àpéjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ìṣẹ́ àtòṣì tó ń gbogò sí i lójoojúmọ́ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé yàtọ̀ sí ètò ọrọ̀ ajé eléyìí tó di bọ́ọ̀lù ọ̀yà mi wọ́n ní ètò ààbò náà a gbúdọ̀ mẹ́nuba yún o nítorí ọ̀rọ̀ ó ti di bá àbá lè mójútó ń bẹ̀ á mójútó ni nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ wọ́n ṣe àpéjúwe wípé òṣìṣẹ́ wọ́n ní ipa takuntakun eléyìí tí wọ́n kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n bá fẹ́ ìdàgbàsókè ká má parọ́ tanra wa jẹ ipa tí àwọn òṣìṣẹ́ ti ń kó lórílẹ̀-èdè yìí kò kéré o nínú èrò iṣẹ́ ètò ọrọ̀ ajé àti ọjọ́ ọ̀la tó dáa fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan àmọ́ ṣá o àwọn kan ń ṣiṣẹ́ erin bẹ́ẹ̀ àwọn ń jẹ ìjẹ ìlérí òun náà ni o nínú ọ̀rọ̀ eléyìí tí ń sọ wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó lè tọ orílẹ̀-èdè wá ọ̀dọ̀ òṣìṣẹ́ òun náà ni ó ti wà àmọ́ àwọn òṣìṣẹ́ yìí òun náà ni ìjọba ń fi ọwọ́ yọ̀bọ̀ kẹ́ òun náà ni wọ́n ń fi mú yìí ó wájú òdì mímọ̀ wípé ṣe rí ìdàgbàsókè láì ní ìtura ó ní bí ìgbà tó jẹ́ pé à ń fi ìyà àfi jẹun orílẹ̀-èdè Nàìjíríà ni o ojoojúmọ́ làwọn òṣìṣẹ́ ń jáde tí ń lọ sí ẹnu iṣẹ́ wọn àmọ́ ṣá o ìyìn tí ń wọlé fún wọn lójoojúmọ́ wọn ọ̀hún kò tó nǹkan tí wọ́n lè sọ̀rọ̀ lé lórí nínú ọ̀rọ̀ tó sọ oúnjẹ òdì mímọ̀ wípé tá a bá ní àwo ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ẹ jẹ́ àwo owó oṣù eléyìí tó kéré jùlọ káwá wo bí nǹkan ṣe wọ́n ẹ dákun sóti ẹ̀ bára wọn mu owó oṣù tó kéré jù bí nǹkan ṣe wọ́n owó tí èèyàn ń gbà ní ìsìn kò tó ní í ná ẹni tí bá ń jáde láàárọ̀ kò tí ì mọ iye tí yọ́ọ́ bá ń wọlé lálẹ́ oníta bá wá ní ká ṣe òdiwọ̀n rẹ̀ nínú ètò ọrọ̀ ajé eléyìí tíjọba ti ń pariwo rẹ̀ tí wọ́n ní àwọn ní àfojúsùn rẹ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà ìdá ẹyọ kan péré nínú ìdá ọgọ́rùn-ún òun náà ni àwọn tí wọ́n ń jẹ ìgbáyégbádùn ètò ìṣèjọba eléyìí tí wọ́n ní àwọn ṣeun ṣe é rí ìdá mọ́kàndínlọ́gọ́rùn-ún tó kù ìyà jẹ bólórí gbà òun náà ni ẹ ń jẹ o ìdí rèé tá a fi ń pe ìjọba pé ẹ tètè wá nǹkan ṣe sí i kó tó bọ́wọ́ orí ìwé ìròyìn Vanguard òun ló kọ NLC TUC òní ẹ̀ sì sọ. ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ẹ lọ fọkàn balẹ̀. ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti jẹ́ kó di mímọ̀ wípé oríṣiríṣi ìyàjẹ pọ́nulá àti ìdojúkọ yín o gbogbo rẹ̀ ni yóò lọ sódò tí yóò lọ mumi àti wípé yóò di àfìsẹ́yìn tí eégún fi sọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Sun gẹ́gẹ́ bí wọ́n ṣe dì í jáde ìwé ìròyìn The Sun ló ń jábọ̀ ìròyìn yìí èyí tó jáde wá láti ẹnu ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá fi ọkàn àwọn òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè yìí wọ́n fi ọkàn yín balẹ̀ wípé kíní àgbò tí ń mìíràn ń ṣe bẹ́ẹ̀ ni kò ní í já ìṣèjọba àwọn tó wà lóde yìí yóò wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn kùdìẹ̀kudiẹ àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìṣòro àti ìdojúkọ èyí tó ń bá yín fínra tó fẹ́ bá orílẹ̀-èdè Nàìjíríà múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu bàbá fi ìrètí ọ̀tún ṣe ti kéré-tìkèrè ọmọ orílẹ̀-èdè yìí wípé ẹ lọ fọkàn balẹ̀ gẹ́gẹ́ bí àyájọ́ àwọn òṣìṣẹ́ tọdún 2026 bó ṣe kò lánàá òde yìí tí ayẹyẹ àti pọ̀pọ̀ṣìnṣìn àyájọ́ àwọn òṣìṣẹ́ tó sì wáyé ní ìlú Àbújá ní Eagle Square lánàá Tinubu ẹni tí akọ̀wé fún ìjọba àpapọ̀ tí ó ṣojú rẹ̀ ìyẹn George Akume òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé ìṣèjọba ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó wà lóde yìí bàbá máa ń gbìyànjú kódà gan pẹ̀lú adìẹ bàbá ńlá gùn o ìyẹn ni kò jẹ́ ká mọ̀ ṣùgbọ́n láìpẹ́ jọjọ ẹ̀yin ará ìlú ẹ ò rí iṣẹ́ wa ẹ ò rí ọwọ́ wa
ẹ ó sì rí ìgboro yẹ̀wò bẹ́ẹ̀ ríṣẹ́ wa bẹ́ẹ̀ ríṣẹ́ wa ìgboro ni ó sọ o nítorí wípé ohun tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni òun ni àkúmẹ̀ ló fi àwọ ọ̀rọ̀ ọ̀hún dá. Tinubu ló ṣàlàyé síwájú sí wípé oríṣiríṣi ìyàjẹ pọ́nulá tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń jẹ wọ́n bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi ìlàkọjá wọn a ti mẹ́sẹ̀gbé a sì ti ṣàlàyé rẹ̀ lẹ́sẹẹsẹ o. Fún ìdí èyí a ti mọbi tá a ti fi ọwọ́ mú kinní ọ̀hún tí gbogbo làásìgbò náà tí yóò lọ sódò tí yóò sì rú wa pé nínú ọ̀rọ̀ Tinubu ní àwọn ìjọba òun ó ti ń gbìyànjú láti tún jẹ́ kí ètò ìdásẹ́sílẹ̀ kó tún lọ sí iwájú sí i àti oríṣiríṣi àwọn nǹkan tí yóò ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àǹfààní. Àwọn yóò pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí wọn ò ní òkòwò kan àgbámú bí oyún inú. Bẹ́ẹ̀ ni àwọn yóò jẹ́ kí ìgbà ìgbádùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí kó túbọ̀ rú gọ́gọ́gọ́ sí i. Nínú ọ̀rọ̀ ààrẹ Tinubu ó wá kọjú sí àwọn òṣìṣẹ́ ìjọba káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ kọjú sí mi ẹ̀yin ènìyàn mi, ẹ gba àsọyépọ̀ láàyè, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ papọ̀, ẹ jẹ́ ká jọ lọ kí a jọ fi orí ìkòkò ká fi sọ ọ̀ọ́dúnrún. Tinubu ó ní ẹ mú sùúrù díẹ̀ sí fún mi, ohun gbogbo yóò bọ́ sí ojú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ yóò ṣojú mímu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé owó oṣù tí àwọn ń gbà kò tó jẹ, kódà gan pẹ̀lú kò tó bọ́ ìdílé àwọn sì ń lọ síbi iṣẹ́ lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni ètò ààbò ó dẹnu kọlẹ̀, oríṣiríṣi àwọn ìdojúkọ òun ni ó ń kojú àwọn ní orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n ààrẹ Tinubu ó ní ẹ fọkàn balẹ̀, àní kẹ́ ẹ fọkàn balẹ̀, ẹ tún fọkàn balẹ̀. Ìwé ìròyìn The Sun ló dì jáde, ẹ fẹ́ wò ó ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀. Ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa, à ń padà bọ̀ wá, ikú kalẹ̀. Kamsayon ò kó gbá sílé rárá Kamsayon ò kó gbá sílé. Yàrá ìgbàlejò ń bẹ níbẹ̀ tẹ́dítẹ́dí, yàrá ìgbàlejò ń bẹ níbẹ̀ tẹ́dítẹ́dí. Banquet hall ó wà níbẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́, banquet hall ó wà níbẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́. Gbọ̀ngàn níbi a lè ṣètò onírúurú, gbọ̀ngàn níbi a lè ṣètò onírúurú. Nínú ọgbà hospital Wúrà Ọlá, nínú ọgbà hospital Wúrà Ọlá, èyí tá a tún mọ̀ sí kọ́nà Akẹ́. Wúrà Ọlá hospital road ní, Wúrà Ọlá hospital road ní agbègbè Ìṣìyà lókè o, agbègbè Ìṣìyà lókè o. Owó pọ́ọ́kú ní gbogbo rẹ̀ á náà yín, yes, owó pọ́ọ́kú ní gbogbo rẹ̀ á náà yín. Kamsayon Guest House ó tún wà ní Yoako area àti Àròjẹ l'Ógbómọ̀ṣọ́. Fún àlàyé sí ẹ pè sí nọ́mbà 07035126404. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìlera lọ́rọ̀, ara líle ni a fi ń ṣiṣẹ́. Èyí ni láti fi tó yín létí wípé ètò àyẹ̀wò ìlera yóò wáyé ní ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́rú Tuesday and Wednesday ní déédéé aago 9 òwúrọ̀ ní Town Hall níwájú ààfin Oúnjò ti ìlú Òkè-Ò fún àwọn oríṣiríṣi àyẹ̀wò bíi àyẹ̀wò àwọn ẹ̀yà inú ara, yíyẹ ìfúnpá àwọn ènìyàn wò blood pressure, ìsọdimímọ́ tàbí yíyọ májèlé nínú ara detoxification, wíwá ojú òtún àti ọ̀nà àbáyọ sí oríkèéríkèé ara tó ń roni, yíyẹ ṣúgà wò, àrùmọ̀léegun, ìdọ̀tí àti ọ̀rá inú ara, rírẹ ẹni tàbí ẹni tó bá máa ń rẹ̀ ní gbogbo ìgbà, ojú tó ń wò ràkòràkò tàbí ẹ̀jẹ̀ dídì. Fún èyíkéyìí àwọn àyẹ̀wò yìí, 8,000 péré ni ẹ ó fi jẹ àǹfààní ìtọ́jú tó péye yìí. Ẹ̀bùn yóò sì wà fún àwọn ènìyàn 40 àkọ́kọ́ tí ó bá kọ́kọ́ dé tó sì san owó ìtọ́jú. Ètò ìlera yìí yóò wáyé ní ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́rú Tuesday and Wednesday ní déédéé aago 9 òwúrọ̀. Ibi tí àyẹ̀wò yìí àti ìtọ́jú náà yóò ti wáyé ní Town Hall níwájú ààfin Oúnjò ti ìlú Òkè-Ò. Health Travel Us HTU ló ṣe onígbọ̀wọ́ ìkéde yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè kàn sí nọ́mbà yìí 07015227517 07. Kéré o èyí ni láti sọ fún gbogbo ọmọ bíbí, olùgbé,
onílé àti àlejò ní ìlú Tápà ní Ìbàràpá North Local Government wípé iléeṣẹ́ Khalifa Herbal Therapy yóò kalẹ̀ sí ìlú Tápà bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday ọjọ́ 17 oṣù kẹrin. Lágbára Ọlọ́run ọba mi, ní ìlú Tápà láwà látọjọ́ Monday lọ o, ní ilé ẹlẹ́gùn ní ọ̀dọ̀ Àfáà Fatai tí wọ́n jẹ́ rátìbí mọ́sálásí Congo nílùú Tápà. Kékulé gbọ́ kó sọ fún toko, káàdán gbọ́ kúrò fóòbẹ̀ wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday láago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday to Friday, òun náà ní iléeṣẹ́ Khalifa yóò fi kalẹ̀ sí ìlú Tápà. Gbogbo ohun yòówù tó lè mọ ṣèwọ, àìsàn tó lè mọ yọ lẹ́nu lágọ̀ọ́ ara rẹ pátápátá, òun náà ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún o. Bóyá ara yúnyún ni, bóyá ikọ́ ni, bóyá ó lè dàbí wípé ìwọ ò rórun sùn, ó sì lè jẹ́ wípé ní tiẹ̀ àrùn ìfúnpá gíga ni, kódà kó jẹ́ ọgbẹ́ inú tàbí kó jẹ́ ìtọ̀ ṣúgà, èyí yòówù tí ì bá jẹ́, gbogbo ẹ̀ ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún. Bó o bá ń gbọ́ mi, ìwọ náà mọ tara ṣàṣà bọ̀ wá sí ilé ẹlẹ́gùn lọ́dọ̀ Àfáà Fatai láti bí mọ́sálásí Congo ní ìlú Tápà látago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday 27th April. Òun náà ni ètò ọ̀sẹ̀ ìlera yìí yóò bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iléeṣẹ́ Khalifa sí wípé òdú ni wọ́n èé ṣàìmọ̀ fólóko nípa ká fi egbòogi ìbílẹ̀ tó jẹ́ tiwantiwa ṣe ìwòsàn àti ọ̀nà àlàáfíà fún gbogbo àwọn ènìyàn eléyìí tó dàbí ẹni pé ó ní àdójúkọ kan tàbí òmíràn nípa ìlera wọn. Mọ́ fi gbígbọ́ ṣaláìgbọ́, mọ́ sì dágunlá. Bí ìwọ náà bá ti rí i pé àpẹẹrẹ tó yàtọ̀ tó ń wọnú àgọ́ ara rẹ yàtọ̀ sí tàná ó ti ń ṣẹlẹ̀, àìdúró wò ó, máa bọ̀ wá sílé ẹlẹ́gùn lọ́dọ̀ Àfáà Fatai láti bí mọ́sálásí Congo nílùú Tápà. Aago 9 sí aago 5 ìrọ̀lẹ́ ó ní ètò yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Ẹ̀yin tiwa láyé tẹ̀, ẹ̀yin tiwa ní Ìgàngàn, Ìdèrè, Igbóọrà, gbogbo Ìbàràpá méjèèje pátápátá tó fi dé ẹlẹ́kọ̀ọ̀kan, Ọ̀fẹ́ Ẹ̀gùn, Àsùnnára, Ìdìyàn, ẹ máa bọ̀ wá o sí ìlú Tápà fún ètò ọ̀sẹ̀ ìlera eléyìí tí iléeṣẹ́ Khalifa Herbal Therapy tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Àlàáfíà wa ò ní di fíafíà mọ́ wa lọ́wọ́ o. Ẹ má gbàgbé o, Monday 27th òun náà ni eléyìí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìlera alálùbáríkà. Ẹ máa bọ̀ wá lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé àti lágbà. Bídìí rẹ bá yọ mágé o, máa gbé bọ̀ wá, Ọlọ́run mi yóò sì bá wa gbọ́. Nọ́mbà iléeṣẹ́ Khalifa 08069234633. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 09069234633. Ẹ pè wá, Ọlọ́run mi yóò sì gbọ́ tiyín náà bó ti ń gbọ́ ti àwọn yòókù. Ọ̀sẹ̀ ìlera nílùú Tápà Monday 27th April 2026 ló bẹ̀rẹ̀ nílùú Tápà. A máa retí yín o. Ẹ ṣeun. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ká wà lálàáfíà, òun làgọ́ ara wa fi lè wà ní ìlera pípé. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa Double Red Medicated Natural Toothpaste tó ń ṣiṣẹ́ fún eéwo ẹnu, akokoro, èérí inú eyín, eyín ríro, eyín tó luwò, èrìgì dúdùn, kó o sọ̀rọ̀ kẹ́nu bùtì. O gbọ́dọ̀ tètè mójútó nípa lílo Double Red Medicated Natural Toothpaste. Òun la gbé kalẹ̀ láti fọ ẹnu wa lóòrèkóòrè fún àlàáfíà eyín àti ẹnu wa tí ó sì kó òórùn tàbí onírúurú àrùn ẹnu kúrò. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra Double Red Medicated Natural Toothpaste, ẹ kàn sáwọn alágbàtà wa. Ilé epo Miki Abiola, Pella Road, Ìsẹ̀yìn. Ilé epo Moshad, Ìsàlẹ̀ Àfà Roundabout, Òkèhò. Ilé Chukwu Pella, Òkè Àdúrà, Ìwéré Ilé. Ọmọọba Ọládọ̀ṣù Johnson. Ilé ọba Oníbisẹ̀, Arómókun, nílùú Òtu. Oceanic Waste Nigeria Enterprises ló gbé kalẹ̀ fún lílo gbogbo ènìyàn. Ẹ lè pè wá sórí 0807-083-6222. Double Red Medicated Natural Toothpaste ló wà fún ìtọ́jú pípé eyín àti ẹnu rẹ. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ò ní ìkànnì yìí ká bá yín polówó ohun tẹ́ ń tà ní ajé yóò bá sì búgbá yín jẹ ní wàrà ṣe ṣà. Òun náà ni ọba lẹ́jọ́ nú o. Ìròyìn
ọ̀ǹtẹ̀ ọwọ́ wájú o gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni mo wà nínú ìwé ìròyìn ọ̀yọ́ affairs náà ni ìròyìn eléyìí ló ti jáde ò níbi tí àwọn alátìlẹyìn ajímọ̀bí fọlárìn tí wọ́n ti jó di mímọ̀ wípé iṣẹ́ rí ìbuwọ́lù eléyìí tí wọ́n buwọ́lù àlí lẹ́nu lọ́lọ́ yìí erémọdé ni o wọ́n ń ṣeré ni eré ọwọ́ òun náà ni wọ́n ń ṣe ò látàrí ọ̀rọ̀ kan tí ó jáde lẹ́nu lọ́lọ́ yìí tí àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì nawọ́ sẹ́nitọ̀ sàràfà àlì wípé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ mọ́ gbọ́ tiẹ̀ láwọn èèkàn kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ẹ bá sọ pé àmọ́ ń pa rẹ o nínú gbogbo ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé yìí lára àwọn tí wọ́n sọ̀rọ̀ náà láti rí àwọn alátìlẹyìn ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti dolóògbé gómìnà abíọ́lá ajímọ̀bí àti àwọn alátìlẹyìn tẹ́nitọ̀ teslim fọlárìn òun náà ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n jó di mímọ̀ wípé ṣé ẹ rí ìbuwọ́lù ẹlẹ́sìn rìn eléyìí tí wọ́n sọ pé àwọn nawọ́ sàráfà àlì àwọn nawọ́ rẹ̀ sókè yìí àwọn ọmọ nǹkan kan nípa rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ni wọ́n jó di mímọ̀ wípé erémọdé gbà òun náà ni wọ́n ṣe ò nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ tó sì jáde láti igun kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú tó yàtọ̀ sí ti sàràfà àlì òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé àwọn kan ní wọ́n kóra wọn jọ tí wọ́n sì wà láwọn gbọ̀ngàn bìkan tí wọ́n wá sọ pé òun rèé ẹni tí àwọ̀ tì lẹ́yìn lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC rèé wọ́n ní kò sí ń tọ́jọ́ o nítorí pé àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú APC pàápàá jùlọ ní àwọn ẹkùn ìdìbò wọ̀nyí Òkè Ògùn Ìbàràpá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ àti àwọn apá àbìkan gan nìbàdàn wọn ò mọ nǹkan kan nípa ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé yìí wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún òun náà ni wọ́n bojú àìtọ́wò tí wọ́n sì ń jó di mímọ̀ wípé arákùnrin kan eléyìí tí wọ́n pòkọ rẹ̀ ní Fatai Ìbíkúnlé tó nawọ́ sàráfà àlì tó nawọ́ rẹ̀ sókè wọ́n ní wọn ò béèrè lọ́wọ́ àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n gbé òun àpò ara wọn òun náà ni wọ́n ti gbé tí wọ́n sì jó di mímọ̀ wípé ṣé ẹ rí àwa ń tẹnumọ́ o wípé ààrẹ Bọ́lá Tinubu bàbá ò ní fẹ́ kẹ́ ẹ máa fi ara àwọn yí ìpẹ́ lórí gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tó lè bojú ẹni jẹ́ nígboro ayé yìí nítorí pé bàbá gan ọ̀fẹ́ pínlẹ̀ láàrin ìkan ọ̀gbọ́dọ̀ ju kan bí ó kì àwọn ọlálọ́mí òun náà ni bàbá Bọ́lá Tinubu lọ́fẹ́ àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n ti awájú di mímọ̀ wípé tí èyí bá ṣe ọ̀rọ̀ tẹnu ọ̀kánjúwà bojú kíókíó tó ń dà wọ́n kan láàmú torí pé àwọn ò mọ̀ wípé èròǹgbà ẹgbẹ́ òṣèlú ni o wọ́n ní ìgbésẹ̀ tẹ́ gbé tí ò sí alága ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ ọ̀yọ́ ńbẹ̀ tí ò sí àwọn èèkàn lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ dákun ìgbésẹ̀ yìí sáà tí a wá mọ̀ wípé ọwọ́ ara yín òun náà lẹ ti gbé o ìjọba sì ti jó di mímọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan náà ni ó ṣe ètò òdìbò abẹ́nú tí wọ́n bá sì ti ṣe ni ọ̀bá lẹ́jọ́nu àbíbò wá láti àwa sọ ìyìn tí ẹ wá nawọ́ ẹnìkan sókè yìí gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ó dúró di àsìkò eléyìí tí wọ́n dìbò abẹ́nú kátẹ́ lè sọ pé eléyìí gan ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú ti wá dùn sí nínú ẹgbẹ́ òṣèlú APC ká mọ́ gbọ́ tiẹ̀ àmọ́ lásìkò yìí o erémọdé gbà òun náà ni a ṣe Ọ̀yọ́ affairs òun ló fi ìròyìn ọ̀hún síta àwọn alátìlẹyìn Ajímọ̀bí Fọlárìn àní àsì sọ̀rọ̀ ọ̀hún. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o pẹ̀lú bí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí bàbá ṣe yan Tẹ́gbẹ́ tí bàbá fi orúkọ Tẹ́gbẹ́ ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àwọn olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé Tinubu ó ń gbin ọkà bẹ́ẹ̀ ni ó ń gbin ìgbàdo ó sì gbé ọmọ àparò sábẹ́ Tẹ́gbẹ́ yóò ṣiṣẹ́ takò ọ́ ni gẹ́gẹ́ bí àwọn olóyè ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn olóyè méjì kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n pe orúkọ ẹni àkọ́kọ́ ní Hakeem Adétóyèṣe àti ẹnì kejì Mọ́gàjí Abíọ́lá Oyèyẹmí àwọn méjèèjì yìí ni wọ́n ti fi ètè ẹ̀gàn àti ẹnu ẹ̀gàn ni wọ́n ti fi pe ìyànsípò Joseph Tẹ́gbẹ́ èyí tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wípé kí wọ́n ṣe àyẹ̀wò fún Tẹ́gbẹ́ o kí wọ́n sì buwọ́ lù ú gẹ́gẹ́ bí ẹni tí yóò di ipò mínísítà fún ipò agbára ní orílẹ̀-èdè Nàìjíríà yìí mú nígbà tí àwọn olóyè méjèèjì yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ni wọ́n sọ wípé Tẹ́gbẹ́ kì í ṣe ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti wípé kò ṣiṣẹ́ fún ọmọ ẹgbẹ́ òṣèlú APC Tinubu kàn yàn án ni o
àwọn ènìyàn ń bẹ lọ́lọ́kan òjọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń ṣiṣẹ́ wayawaya tí wọ́n ń ṣiṣẹ́ tọ̀sán tòru láti jẹ́ kí Tinubu kó tún borí ìbò ọdún 2027 ṣùgbọ́n wọ́n gbójú lára irú àwọn bẹ́ẹ̀ ṣé Tégbè ló yẹ kẹ́ẹ̀yàn Tégbè kìí ṣe olódodo ṣe ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà gan pẹ̀lú oríṣiríṣi àwọn ìwà ni àwọn lè kà sí lẹ́sẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n tẹ̀síwájú wípé àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ fún Tinubu tí wọ́n sì ń wá ìdàgbàsókè àti ìlọsíwájú ààrẹ Tinubu tó fi mọ́ ìfẹsẹ̀rinlẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló wá dé tó fi jẹ́ wípé irú Tégbè ni wọ́n yàn gẹ́gẹ́ bí mínísítà tí yóò di ipò agbára mú ní orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ó ń gbin ọkà ó ń gbin ìgbàdo ó sì gbé ọmọ àparò sábẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Ọ̀yọ́ Affairs bó ṣe kọ ìròyìn ọ̀hún jáde ẹ lọ mú kẹsìrì ẹ̀ nígbẹ́. nínú ìwé ìròyìn Vanguard náà ni Adébútú ló ti sọ̀rọ̀ wípé ẹ wò ó lọ́dún 2027 wọ́n jáde o tóun ó sì dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ọ̀rọ̀ eléyìí tó jáde látẹnu ẹni tí ó ti fi ìgbà kan rí jáde dupò gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lọ́dún 2023 ní ìpínlẹ̀ Ògùn ọ̀nàrẹ́bù Dr. Ọládipúpọ̀ Adébútú òun náà ló tún fi èròǹgbà rẹ̀ hàn dé báyìí wípé lọ́dún 2027 òun ó tún jáde lẹ́ẹ̀kan sí i tóun ó sì dupò gẹ́gẹ́ bí gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Ògùn. Adébútú òun náà ló sọ ọ̀rọ̀ èròǹgbà rẹ̀ yìí nínú ìwé eléyìí tó kọ tó fi àkọlé 30 oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí tó fi lé lórí tó sì fi ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn ní ìjọba ìbílẹ̀ Odò Ògbólú òun náà ló ti fi ìwé ọ̀hún ló fi ránṣẹ́ o nínú ìwé eléyìí tó kọ òun náà ló ti wá fojú rẹ̀ hàn dé sí ojú àwọn oníwèé ìròyìn lánàá òde yìí látẹnu ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún ní orí ọ̀rọ̀ òròyìn ìyẹn Àfọlábí Ọ̀rẹ́kọ̀yà náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wò ó bẹ́ẹ̀ Adébútú òun ló ti ṣetán báyìí tó sì ti fi èròǹgbà rẹ̀ hàn dé o wípé tó bá di ọdún 2027 níṣe lòun ó jáde tóun ó sì dupò pàápàá jùlọ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ọ̀bálẹ́jọ́nú tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé òun ní ìgbàgbọ́ wípé àwọn ará olùgbé ìpínlẹ̀ Ògùn wọ́n nígbàgbọ́ nínú òun o tí wọ́n sì nígbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé tó ń bá jáde òun nígbàgbọ́ wípé bí elékùọ́ náà lòun ó wọlé o ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. ká súnmọ́ àwọn aráalé báyìí àti sí ojú òpó kalẹ̀ kẹ́ ẹ bá wa pẹ̀kẹ́lù ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí a ti mú wá ṣe tí ìgbọ̀nyìn ìròyìn tá a kà ní ìkànnì wa níbí òun náà ní kẹ́ ẹ bá wa dá sí ní ìdásí èyí tí ó lọ lórí afẹ́fẹ́ à ń rọ̀ yín ni o ìpè kẹ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀ o. hello. láti ìlú wo sà orúkọ yín. lákòókò àgbàwá ló sọ̀rọ̀. a ní bàbá à ń gbọ́ yín o. àkókò máa ń dùn jù nípa àwọn aṣáájú wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí ẹnìkan bá wà lókè kàkà kí wọ́n gbé lárugẹ bí títí bá wà fún ṣàtúnṣe wọ́n máa wá ìṣubú ẹni yẹn wọ́n máa wá ọ̀pẹ rẹ̀ ẹ̀rọ tó ní bẹ́ẹ̀ àwọn èèyàn wa tó ń sọ̀rọ̀ yìí náà nìṣó ní ti àjèjì nínú wọn àwọn tó ti ṣèjọba lórílẹ̀‐èdè yìí náà ni ẹni tí ìjọba ti gbọ́jọ gómìnà wọn ló ní tòkì wọn ó ní báwọn náà ti gbé àwọn tó ti gbákejì náà àwọn náà lọ́dún mẹ́jọ ó ní bọ́ ṣe ṣe gbogbo ẹ̀yẹ là ń rí ó yẹ kó wọ́n pawọ́ pọ̀ fún ọgbẹ́ni tó bá wà lókè wọ́n gba wọn lárugẹ ni ṣùgbọ́n gba ẹgbẹ́ kàṣọ fún ẹ̀tẹ́ lẹ́gòkè ẹ wá yọ àkàṣọ káwọn náà lè lókè ni nígbà tó kéwòn náà ti sọ̀rọ̀ fálábàtà níṣù òun sọ fún alẹ́ nínú ìròyìn tá a gbọ́ wípé tó bá lọ ọdún mẹ́rin ó kó bá irọ́ tó ti rẹ̀ sóòtọ́ àwọn nígbà wa lédè Nàìjíríà ń kọ́ máa ń parọ́ fúnra wa ni kí Tinubu bọ́ tẹ́lẹ̀ yìí bá ti ṣèjọba síwájú Ọlọ́run ṣàánú wa o. àmì o ẹ ṣe o 070 47 7064 ní ojú òpó tí ó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ wa.
Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ Mr. Wálé. nítorí bàjẹ́ o. àmì o Wálé ọmọ ló wá sí. Wálé ọmọ ló wá sí láti Ajíkìndọ̀m lókè o. ẹ káàárọ̀ sà. adúpẹ́ lọ́wọ́ ààrẹ wọn ni wọ́n fẹ́ ṣe ìrìn àjò lọ sí àwọn orílẹ̀-èdè kan ọ̀sẹ̀ méjì àbí gan náà pé báyìí ní ìròyìn tẹ̀ kà fún wa. bẹ́ẹ̀ni. tó a rò wọ́n o ilé ò sẹ́tù dáadáa tí wọ́n mọ àkókò tí wọ́n lò nínú àjò àmọ́ pé àjò tí wọ́n fẹ́ lọ lórí bí nǹkan ṣe dáa náà ni wọ́n ń lọ àmọ́ ká máa rántí bí nígbà tí rí torí kílé ọ̀dà òun ìfọ̀kànbalẹ̀ ní travel and travel láì jẹ́ pé lé ní àlàáfíà ọ̀dà tó nàìjíríà ò ní bàjẹ́ o Wálé ọmọ ló wá sí látàṣí Kingdom lókè o. ẹ ṣe o 070 10 15 0602 070 10 15 02 0602. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ sà. láti adé àwáyé àbọ̀ olóyìnbó ni o. àbọ̀ olóyìnbó ẹ káàárọ̀ sà. mo kí tọkọtaya ọmọ tuntun ìbẹ́ta olúwa bá wọn wò ó. àmín o. ọlọ́run tó wo tàwọn tó ti wà tẹ́lẹ̀ yóò wo tiwọn náà o. àmín. níbi tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n jẹ́ bí iṣẹ́ takuntakun ṣe lórí àwọn òṣìṣẹ́ lóòótọ́ ni ìjọba ìpínlẹ̀ yóò ní gbàgbé kọ́lẹ́tì àwọn aráàlú kù náà. hello. àmì ẹ ṣe bàbá. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. 070 10 15 0602 070 10 15 0602 ẹ lè pèsè ojú òpó òun náà. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ gbóhùn sókè orúkọ yín. ẹ bá wa sọ̀rọ̀. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ ẹ kú ojúmọ́ o. Mr. Kówó pé ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́. àti bàbá wa Tinubu nípa ọ̀rọ̀ ìgbà àpò tí wọ́n sọ fún ìjọ ọ̀rọ̀ fáwọn ọmọ Nàìjíríà tí wọ́n dẹ̀kun wọ́n bá sọ lẹ́rìn lásẹ̀kẹ́ wọ́n dẹ̀kun wọn bá mójútó nítorí tí ìkẹ́ bá rọrùn làá ní òfin dìde làá ní òwà fìdí nítorí ètò tó yẹ ká dì fún wọn làá ní òfin dì àmọ́ tí ìkẹ́ ọba rọrùn bàbá wa ní ilé jáde níta bá wà Ọlọ́run jí Nàìjíríà bá fẹ́ Ọlọ́run tó ń ṣe fẹ́. àmín ẹ ṣé o. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. ok ẹ káàárọ̀. ẹ gbóhùn sókè orúkọ yín o. orúkọ tèmi ni hello. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ nsó. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yín o. à ń gbọ́ yín sà ẹ káàárọ̀. àmín Ọlọ́run. àti ààrẹ wa lórí àwọn àjèjì wọn lórí ọlọ́kanjọ̀kan tí wọ́n ń gbìyànjú Ọlọ́run jẹ́ kó wá sínú ìfẹ́ pẹ̀lú òkú Ọlọ́run. àmín. bí wọ́n ti yan mínísítà fún agbára náà ìyẹn bàbá wa tètè àwọn èèyàn lè mọ wò pé bóyá ẹni yóò ṣe ẹgbẹ́ nǹkan bẹ́ẹ̀ ní àdúgbò bẹ̀rẹ̀ rìnlẹ̀ tó ẹni tó ṣe irú nǹkan yẹn ó ní nǹkan táwọn náà fi tó ti pé wọ́n ṣe irú nǹkan yẹn ní kẹrọ kálukú wa wọ́n ti ṣe náà nìyẹn àdúrà ní ká fún ẹni ọlọ́wọ́ kọ́lọ́run jẹ́ kí wọ́n ní àṣeyọrí torí tí ọ̀rọ̀ máa ń rí bákan bákan ní mọ́ nítumọ̀ àwọn àgbàlagbà lọ́wọ́ bọ̀ wọn ní ẹni tí ò bá ń jẹ́ kéèyàn jẹun yó tó bí ò bá ṣe sọ nìyẹn tó fún délé yẹn dákun yẹ ká fìfẹ́ gbá abẹ́ tó bá dẹ̀ fàdá ọ̀ràn wọn lọ kọ́lọ́run jẹ́ kí wọ́n láti yọrí àwa rọ ẹni yẹn kí wọ́n dákun torí Ọlọ́run wọ́n tó yàn wọ́n fún agbára náà yẹn ó ní ìtumọ̀ pàtàkì o bí tí bàbá adélábù tí wọ́n bá iṣẹ́ yẹn dé kí wọ́n dákun kí wọ́n kọ̀ntínú láti bẹ̀ ní kọ́mọ́ yẹ pé àwọn tó lọ gbá àwọn tó lọ kiri ẹ̀ka lọ́tọ̀ mọ́ tó ká ṣe rí pé lè bá àdé bá kínní yẹn lọ́ra mọ́ àtẹ́yàn yẹn ti kó látẹ̀yìn wa àwa rọ̀ wọn kí wọ́n wá sí òkè ògùn wa ń bí wọ́n bẹ̀rẹ̀ sí láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lórí bí ó ti láti yọrí torí ìyá náà jẹ́ wá lọ́pọ̀lọpọ̀ ń bí o àrùn olórúkọ Ọlọ́run lọ́dún tó bí oṣù mẹ́fà sẹ́yìn tá a ti ní Ṣakí báyìí ní oṣù mẹ́fà lẹ ti rí iná Ṣakí kẹ́yìn. wàláì tó bẹ́ẹ̀ tó wá rọ̀ wọ́n wá gbé látòkè ògùn wa ń bí ó dà. nǹkan tó jẹ́ wá níyànjẹ́ Ọlọ́run ràn wá lọ́wọ́ àdẹ̀rọ̀ àwọn olórí wa náà tí wọ́n ti sẹ́tọ̀ bàbá yẹn náà kí wọ́n sì tọ́ rí wọn kí wọ́n sì lè kọ́ àgbègbè tẹ̀lé rẹ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́. àmín ẹ ṣé o àbúròṣèdè agenda láti Ṣakí. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà orúkọ yín. orúkọ mi yẹ fún ìṣẹ́dí láti iṣẹ́. láti ìlú Ìṣẹ́yìn à ń gbọ́ yín sà. ẹ kú ètò. àdúpẹ́. ìgbàdúrà ìfẹ́ dá sí ni pé a kí Latif di méjì tí Ọlọ́run fi bẹ̀tà sálọ rẹ̀ Ọlọ́run bá wọn wò. àmín.
a sì kí ti gómìnà wa lẹ́ẹ̀kẹ́ nípa ètò ààbò náà tí wọ́n ró àwọn àmọ̀tẹ́kùn kankan ní agbára ọlọ́run máa dáàbò ẹ̀bùn wa. àmín ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ká bomilà díẹ̀ ká ṣẹ́mu ní kékeré à ń padà bọ̀ wá ikú kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún ọba jẹ́ ti. ká ṣètò tọ́ màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ bá fẹ́ polówó ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀ ní. Ẹ bá sì jẹ́ ká pa àgbo wọn. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún ọba jẹ́ kí kàbùkù tó lórí. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ṣé bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀? Ẹ bá sì jẹ́ ká pa àbò wọn. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn jogun omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àdèpò wọ́n fi pò ókè 0902720910630822370 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀kò okay now ó ti yá 09024910630822370 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sweet bitter ló lè ṣe rámọ ni kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe rálá fẹsọ̀ ló ṣe rálá fẹsọ̀ ló ṣe rálá fẹsọ̀ ló ṣe rálá fẹsọ̀ ló ṣe. ká tó máa kíra wa láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ láàyè yòówù tẹ́ wà tẹ́ ẹ ti ń gbọ́ wa gbọ́ ìkànnì yìí láàárọ̀ yìí à ń kí yín bẹ́ẹ̀ ni à ń kí yín à sì ń ṣe ní àdúrà wípé àlàáfíà ara yín àlàáfíà ara wa
kò ní di fíafíà. Abala tá a dé yìí iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Iléeṣẹ́ alálùbáríkà tó jẹ́ wípé ìgbáyégbádùn ọmọnìyàn ló jẹ wọ́n lógún. Egbòogi ìbílẹ̀ ni wọ́n ń pọn ní iléeṣẹ́ wọn. Ọgbọ́n ìgbàlódé ni wọ́n fi ń gbé ọ̀kan-ò-jọ̀kan egbòogi ìbílẹ̀ tí wọ́n ń pọn yìí ni wọ́n fi ń ṣe àgbéjáde rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn ìlú kí wọ́n mọ̀ wípé àṣẹ Elédùmarè tó dá wa sí ilé ayé ní ń bẹ lára ewé ní ń bẹ lára igbó, torí pé kò sẹ́ni tó lè pàṣẹ kí ewé kó hù tàbí kí igi kó hù. Ọlọ́run nìkan ló ní àṣẹ yìí lọ́wọ́. Àṣẹ rẹ̀ yìí gan ló wà lára ewé àti egbò tí fi ń ṣiṣẹ́. Ọgbọ́n ìgbàlódé ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n fi ṣe àgbéjáde ọ̀kan-ò-jọ̀kan egbòogi tó ń jáde ní iléeṣẹ́ tiwọn, tó sì jẹ́ wípé egbòogi tó jáde ní iléeṣẹ́ wọn yìí ó pọ̀ rẹpẹtẹ. Aláàjì Àbọ̀lọ́rẹ àwọn náà ni wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ nípa nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn àti bí wọ́n ṣe fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n jẹ àǹfààní lọ́lọ́kan-ò-jọ̀kan sí ní iléeṣẹ́ alálùbáríkà yìí. Aláàjì Àbọ̀lọ́rẹ wọ́n ti wà pẹ̀lú wa lórí ètò láàárọ̀ yìí. Ẹ káàárọ̀ Aláàjì, ẹ kí àwọn aráalé. Ẹ máa káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà. Ẹ káàárọ̀ o. A kú déédéé wòye o. Àdúpẹ́. Àkọ́kọ́ a kí Ọlọ́run ọba ògo tó ní gbogbo agbára lọ́dọ̀, tó dẹ̀ ń fún wa ní oore ọ̀fẹ́ àti lè máa mí lòkè. Bákan náà a kí chairman SIP FM. Bákan náà wá kí gbogbo òṣìṣẹ́ SIP FM. Nítorí pé kí ni ẹ̀yin lẹ́kún dókítà lẹ́yìn tí SIP FM fi ń jẹ́ SIP FM. Tọ́lọ́run bá fún dókítà lórí ọ̀fẹ́ tí wọ́n lè gbé kinní ìkalẹ̀, dókítà náà lè dá gbogbo ẹ̀ ṣe, nítorí gbogbo ohun tọ́lọ́run bá fún yẹn lórí ọ̀fẹ́ ìyẹn fẹ́ fi sìn yẹn ni o. Bó bá lówó o fẹ́ fi sìn yẹn ni, tó bá lọ́lá o fẹ́ fi sìn yẹn ni, tó bá nímọ̀ o fẹ́ fi sìn yẹn ni. Fúndé àkìyìn lọ́pọ̀lọpọ̀, Ọlọ́run ò ní jẹ́ ẹtẹnugbó bí ọwọ́. Ọ̀rọ̀ tẹ́ sọ tí wọ́n pè kẹ́ bọ́ sí yìí, nítorí ọ̀rọ̀ ṣòro sọ atọ́kùn. Ẹ máa sọ kẹ́ má lùkùn NBC, ẹ máa sọ kẹ́ má lùkùn àwa aráalé tá a ní nǹkan kan. Ọlọ́run ò ní jẹ́ sọ̀rọ̀sọ àti gbogbo alápapọ̀. Orúkọ mi ni Aláàjì Àbọ̀lọ́rẹ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Ralac. Tólú iléeṣẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà kẹyọ. Bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkèwò lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ìṣẹ́yìn lé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. Bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ nílùú Àgọ́ Ààrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Ààrẹ níbi chọ́ọ̀chì Akékaka. Bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. Àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín, kò ní fi ṣe mí, kò ní fi ṣe gbogbo títí ń gbọ́ wa. Àkọ́kọ́ adúpẹ́ fọ́lọ́run ọba lẹ́ẹ̀kejì nítorí Ọlọ́run ọba lọ́pẹ́ tọ́ sí. Àti gbogbo àwọn èèyàn wa ní ìlú Àgọ́ Ààrẹ àti agbègbè rẹ̀ tí wọ́n wá lánàá. Ẹ dákun ẹ ṣàbólógùn ṣe ní kẹ́ ẹ ṣàánú ó lè rí bó ṣe yẹ kárí. Gbogbo ohun tẹ ní kẹ́ ẹ má jẹ ẹ má jẹ, ohun ta ní kẹ́ ẹ sá fún Ọlọ́run ò ní dè wá mọ́lẹ̀. Bákan náà wá ń kí gbogbo àwọn èèyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti pè wá nílùú Màyá, Ayítẹ̀, Làlátẹ̀, ní njọ́wọ́ la wà ń Ṣẹ́yìn. Aláàjì ti wà ń Ṣẹ́yìn lẹ́ni o. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa fojú rinjú pẹ̀lú mi. Gbogbo ìpèníjà èyí tó jẹ́ ìdààmú inú àgọ́ ara, yálà kóríkèéríkèé ara kó máa roni, kí ẹ̀gbẹ́ kan máa kú délẹ̀, kó máa mú yẹn bíi pajápajá, kẹ́sẹ̀ máa mú yẹn bíi pajápajá, kéèyàn tiẹ̀ máa rìn lọ kí bàtà jábọ́ kéèyàn máa mọ̀, àbí kó máa rẹ̀ yẹn gbogbo ìgbà ni máa ń sọ fún yín atọ́kùn. Ọ̀pẹ́ lomi ẹsẹ̀ bàtà ẹyọ kan tó ní lẹ́fẹ̀ẹ́ tó bí oríṣi mẹ́fà níbi kó máa lọ kí bàtà yọbọ kó máa mọ̀. Bẹ́ẹ̀ ni iṣan ni wáyà ara, iṣan ló gbé gbogbo ara dúró. Sísẹ́ bá ti nípèníjà wà bó bá ti ní láàyè wàhálà dé, iná ní iléeṣẹ́ aláàtì ṣe wá kó jáde láṣẹ ra ẹ̀rọ yìí ń gbà yé gbádùn àwọn èèyàn. Atọ́kùn gbà mí ọ̀rọ̀ sẹ́tàn wíì. Èdídílé ti díbi tí nǹkan ẹ̀jẹ̀ ń gbà jáde nínú iṣan ara ní ìṣokùnfà ọwọ́ ẹlòmíì tó ń kú, tó ń dí, tó ń ṣèyàn bíi pajápajá. Iléeṣẹ́ aláṣẹ wa ní ọ̀tọ̀láyé oògùn, ọ̀tọ̀láyé màsíìnì yìí. Iṣẹ́ oògùn màsíìnì ò lè ṣe, iṣẹ́ màsíìnì oògùn ò lè ṣe. Àwọn èèyàn ti wá lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ti ń dìbò testimony tí wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Aláàjì kọ́ ló ṣe, Ọlọ́run ló fún yín lálàáfíà o. Nítorí ohun tó ṣe yín èmi náà ò lè sọ pé kò lè ṣe mí. Kọ́lọ́run ọba kó má fa rẹ̀ ṣe wá, kó má fi ṣe yẹn fún wa wò. Ká sì má fi ra wa sí ẹ̀ gbogbo ẹni ó bá ti wà nínú ìpèníjà bẹ́ẹ̀. Kẹ́dà má lè rìn kó má lè nẹ̀rú wám lọ́mọ nìyẹn. Kẹ́dà bẹ́ǹdì
kí dààmú yẹn pọ̀ nínú àgọ́ ara lóríṣiríṣi. Ẹ má jẹ́ àfihàn wa sí ẹ̀yẹ́. Gbogbo ohun tá à ń jẹ ní ń dá wàhálà lẹ̀ nínú àgọ́ ara. Gbogbo ohun tá à ń jẹ ní ń dá fìtínẹ́tì nínú àgọ́ ara. Tẹ bá dẹ̀rẹ́ lómi tẹ bá ìránú rẹ ti pọ̀jù ẹlòmíì tí ó ṣe lánàá tí ó ṣe nǹkan kan tọ́lọ́mù má dẹ́wò bá ń kọ́ àdánwò tí ó jù gbàgbọ́ wa lọ kọ́lọ́run ọba kó má gbé bá wa. Fún ẹ̀yin tí ẹ bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tẹ fẹ́ sálágbàtà wa àbẹ ẹ fẹ́ mọ ohun tó ń jáde láti iléeṣẹ́ wa. A ní gẹ́tọ̀ gbàmúge òun la ṣe lọ́jọ́ tó ń ṣe fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn inú tó ń kẹni inú tó ń run ni nǹkan oṣù obìnrin tí ò wá àbúyọ àbúdúdú àbúṣe ségesège. Ẹ jẹ́ ká yẹn nẹ̀nẹ̀ kinní yìí ti dá wàhálà alẹ̀ láàrin lọ́kọláya nínú ìgbéyàwó tó bá kùn díẹ̀ tí ò bá ti síkẹ́ Ọlọ́run inú ilé ó máa gbóná nítorí tọkọtaya tá a jọ wà gbogbo ohun tí ń jẹ́fẹ̀ láyé máa ń dìú àánú Ọlọ́run nìkan ni ò lè dìú tó bá jẹ́ ni Ọlọ́run tó wò pé kò rọrùn kó lọ́kọ àbí kò fẹ́ fẹ́yàwó ń bì kan àbí kẹ́nìkan fẹ́ lọ́kọ ń bì kan yóò rẹni tí ó gbégi dínà pé lágbájá ló lọ fẹ́ kì í máa ṣe yẹn ṣùgbọ́n ni ó bá rẹ́tí ìpìlẹ̀ yẹn pé tí máa gbọ́dọ̀ ṣe báyìí fún lágbájá ohun tí wọ́n ti sọ ń pa mí tí ò wá ní padà rí bẹ́ẹ̀ kíní yìí ti wá dá wàhálà alẹ́ sọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé ẹlòmíì ti ní primary infertility tẹlòmíì ti wọlé ọkọ lọ́dún 7 lọ́dún 10 tí ń sunkún bẹ́ẹ̀ Ọlọ́run ọba ọlọ́jẹ̀ ni ọba tó dá Sẹ́rà lóhùn jọ́kẹ́ni àná kọ́lọ́run ọba kó bá dá wọn lóhùn àwa tá a ti bí Ọlọ́run má lù wọ́n pa ó má jà fojú sunkún ọmọ wá ṣe wọ́n lọ́ láàánú ọmọ nítorí gbogbo ọmọ tá a bá bí náà kọ́ ní ṣe máa láàánú ọmọ tèmi àti tíyìn àti etí tí ń gbọ́ mi Ọlọ́run kò ṣe wọ́n ní aláàánú ọmọ tá a bá ti ń pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n máa dáhùn ní ẹ̀ẹ̀mẹ́wàá fún díẹ̀ yìí kíní yẹn ti dá wàhálà alẹ̀ sọ́pọ̀ sọ́dọ̀ àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé ìgbà míì ọ̀nà méjì ló pín sí ojú tá a máa ń fi wò àlejò ìlànà olẹ́mọ̀ tó ti ṣe kó tó wọlé ọkọ ó dẹ̀ lè jẹ́ pé kò kọbìnrin lọ́wọ́ kò kọbìnrin lẹ́sẹ̀ tó yẹ pé lọ́dọ̀ ọkùnrin ló wà. ní máa ń ṣẹlẹ̀ ńgbà míì omi lọ́gbọ́lọ́gbọ́ tí ń jáde lára ọmọkùnrin tẹlòmíì ó ti lè dàbí omi bí omi tẹlòmíì ò tó nǹkan tó lè jẹ́ pé àṣẹ Ọlọ́run fi ṣẹ lórí ẹ̀ tẹlòmíì wá wà ó wà bó ṣe yẹ kó wà ṣùgbọ́n gbogbo ohun tó lè ṣàǹfààní nínú kíní yẹn gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ti dòkú bí èyí gbogbo ẹ̀yin mi tẹ́ ti nípèníjà bẹ́ẹ̀ àwọn èèyàn ti wá sí iléeṣẹ́ rárá tí wọ́n ti dúpẹ́ Ọlọ́run ló lò mí sábàbí kìí ṣe pé mi mo fún wọn lọ́mọ ìlọ́mọ lọ́dọ̀ tí mo lè fẹ́ nìkan ṣùgbọ́n kò sóògùn ọmọ oògùn àrùn ní bẹ́ẹ̀ fún bí èyí gbogbo ẹni ó wà nínú ìpèníjà bẹ́ẹ̀ kí n rawọ́ sọ́lọ́ Ọlọ́run kó bá a pa yín lẹ́yìn gbogbo ẹni ó ti bí ọ̀nà májò kú yálà ìwọ tó wá jóbìnrin tínú gbóná àbẹ́lòmíì tí ẹ wá ń bímọ ó ń padà àbẹ́lòmíì wá ń lóyún ó ń bàjẹ́ kìíní kan náà ló ṣokùnfà nǹkan yẹn kárùn ìbáṣepọ̀ láàrin ọkùnrin sóbìnrin bá wọnú àgọ́ ara sọwọ́ tí ó lè mú wá ó lè jẹ́ kí nǹkan fún máa jáde lójú ara ó lè jẹ́ kí ojú ara máa dùn yẹn ó lè jẹ́ kí tíyẹn máa ń ṣe sínú lọ́wọ́ kó máa dùn yẹn ó lè jẹ́ kí tíyẹn máa ń ṣe ẹ̀ lọ́wọ́ kó máa dùn yẹn ó ń ṣẹlẹ̀ sọ́kùnrin ó ń ṣẹlẹ̀ sóbìnrin èyíkéyìí tẹ́yìn bá ti ní abẹ́ ẹlẹ́ni tó dípè níjà abẹ́ ẹ dìde ẹ jọjú sí wa àbí wo nǹkan kan ò sí ọ́ tó dẹ̀ rẹ́ni tí nǹkan bẹ́ẹ̀ ń ṣe atọ́kùn ní lásìkò àwọn kan wá sọ́dọ̀ mi wọ́n wá lọ́tọ̀ọ̀nà ẹ̀yìn báyìí wọ́n sọ pé ẹnìkan ti wá sílé iṣẹ́ wa tọ́lọ́hún lo oògùn wa ń sábàbí ẹnìyẹn ló wá sọ fẹ́nìyẹn àtẹ̀kọ́lẹ̀ nìyẹn ti wá pé kó wá gbogbo ẹni ó ti nípèníjà bẹ́ẹ̀ ẹ̀yin náà sọ fúnra yín aláàjì kọ́ ni ó ṣe Ọlọ́run ni ó ṣe ẹ̀ sá máa pọ̀ pé bọ́lọ́hún tẹ̀sí máa ṣe gbìyànjú bákan náà la ní ghetto sweet bitter òun ló ń ṣe fún oríkèéríkèé ara tó ń roni ọwọ́ tó ń kú ẹsẹ̀ tó ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ kíní ti dá wàhálà alẹ́ nínú agboolé o ẹlòmíì lọ́fà ni ẹlòmíì násàsí ni ẹlòmíì náà àti lágbájá táwọn jọjà òun ló ṣokùnfà rẹ̀ bí wọ́n ṣe ń rò kó fà ní àṣàsí ni bẹ́ẹ̀ náà ní í ṣe gba èèyàn tá à ń jẹ ní kó bá wa ìsìn ara ń gbó ẹ̀dẹ́ ẹ̀ mọ̀ pé òun dàgbà lójú ara òun ní gbogbo àwọn ẹ̀yà ara kan ó ti máa dìú bí ẹ bá ra mọ́tò láàrin ọdún 3 sásìkò yìí tí ó bá jẹ́ ẹni tó mọ mọ́tò ó lò dáadáa ṣé gbogbo ohun tó yìnbó wà ń bẹ̀ láàrin ọdún 3 náà ni ó wà ń bẹ̀ ṣé ò ti ní máa pààrọ̀ nǹkan mi bẹ́ẹ̀ náà lẹ̀yà ara wa anytime ló lè dìú nínú àgọ́ ara wa ń di èyí gbogbo ẹ̀yin yẹmi tí ẹ̀ ń gbọ́ mi a wà nílùú Ìṣẹ̀yìn àti agbègbè rẹ̀ bákan náà lẹ ní ẹ máa ra ọmọ tó ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń romi mo ti lò ó láàárọ̀ ìyẹn nígbà tí mo wẹ̀ tán gbogbo létí ò bá ti ṣe ẹ máa ra mọ́ ń bẹ̀ ògùn tí wọ́n níbẹ̀ ògùn wọn dìkì bákan náà la ní kó mọ́lẹ̀ sweet flosser òun ló ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú àgọ́ ara àìlèṣègbọ̀nsẹ̀ déédéé bákan náà la lóníwóró tó ń ṣiṣẹ́ fún ìkúnfà gíga àìróorun sùn kétí máa hó kéèyàn máa rìn lọ kó máa dàbí ẹni pé wọ́n ń tìyàn lẹ́yìn àbí kó tiẹ̀ máa rẹ̀ yẹn gbogbo gbà àbí kó ru inú mú yẹn wá
èyíkéyìí tí ọba ti ń rárá mí ẹ̀ ó ti délé nínú àgọ́ ara nìyẹn ẹ̀jẹ̀ amójútó àlàáfíà ara wa ọ̀gá oore téèyàn fi wá oore òun làlàáfíà gbogbo rẹ̀ yòókù abẹ́ rẹ̀ ló wà bákan náà la ló ní oró tó ń ṣiṣẹ́ fún ìfúnpá gíga bákan náà la ló ní oró tó ń ṣiṣẹ́ fún ẹ̀yọ́ ṣíṣe àṣejù yóò kó bójú yóò pa nǹkan ọmọkùnrin nígbà míì ẹ̀yọ́ a máa mú yẹn ohun tó máa jáde ń bí ẹ yóò ní tó nǹkan kan bẹ́ẹ̀ tí yóò mú yẹn kọjá bó ṣe yẹ gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀ lọ́nba fún ọ lálàáfíà àìdá prostate ni àbítọ̀ ṣúgà èyíkéyìí tí ìbàjẹ́ ń bẹ̀ ẹ jọjú síléeṣẹ́ wa oògùn ìbílẹ̀ ń bẹ bíi tàtijọ́ lọ́dọ̀ àwọn tó bí wa àwa náà dẹ̀ tún jáde kun àríláìbù lórí èyí tá a ń bọ́dúmọ̀ lọ́dọ̀ àwọn tó bí wa àjáde àwámọ̀ lọ fún díẹ̀ yìí làwọn èèyàn ṣe ń wá síléeṣẹ́ wa tí wọ́n ṣe ń dúpẹ́ ọlọ́run ọba lọ́ba tó ṣe tó ṣe kíbùyà níwájú ọlọ́run gbogbo nǹkan láyé àbí ọlọ́run ló wà bákan náà la ní solution fún ṣiṣẹ́ fún ọgbẹ́ ẹnu tó bá wọnú stage kan sọwọ́ tí ó lè mú ó lè jẹ́ kí àtẹlẹsẹ̀ máa gbóná ó lè ní gbogbo báyà lè máa gbóná èèyàn lè máa ṣègbọ̀nsẹ̀ kí nǹkan pá jáde ńbẹ̀ èèyàn lè máa ṣègbọ̀nsẹ̀ nígbà míì kó jẹ́ pé gbogbo gbàdìgbọ̀nsẹ̀ ó máa wà tí èèyàn ó máa rò pé jẹ̀díjẹ̀dí ni nígbà míì ó ṣeéṣe kéèyàn máa gùnfẹ̀ nígbà míì ó ṣeéṣe kéèyàn jẹun kéèyàn máa bì bákan náà wá ní get well òun la fi gbòógì 22 ṣe fún gbogbo ọgbà ìgbádùn àwọn èèyàn wa yálà pásá stroke ni àbẹ́ ìkéyìí tí wọ́n bá ń rí inú ìgbènijà inú àgọ́ ara ẹjẹ́ àdìde wúyà ẹjẹ́ àmójútó àlàáfíà ara wa bákan náà lára ní tilẹ̀kùn lẹ́yìn sọlé dayọ̀ gbogbo létí kìíní yìí ti wà tí wàhálà ń ṣẹlẹ̀ ìwọ ìyàwó mi ìwọ obìnrin tó ń gbọ́ mi ẹjẹ́ á ṣe sùúrù fúnra wa ọkùnrin ò lè wá lé kó má lóun ò ní ṣe súnà ìpèníjà kan ló ṣokùnfà rẹ̀ ẹjọ́ gbọ́ra yín ré ọlọ́run ọba ò ní dalé wa rú ẹ ṣe àtọkùn iwájú lọ́pàá sí pfm ó máa lọ gbogbo èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi ní ọ̀fẹ́ ẹ̀gbìn oògùn wa ti wà lọ́dọ̀ mọ́ mi ṣẹ́dá níwájú ilé bàbá baálẹ̀ ẹ dìde wúyà ẹ lọ síbẹ̀ àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe gbogbo títí ń gbọ́ wa ẹ ṣeun. tó bó ṣe jẹ́ lẹ́gbọ̀n ẹ̀yin ènìyàn wa ohun alájà àbọ̀lọ́rẹ́ tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures ohun wọn náà lẹ́ ti ń gbọ́ láti àárọ̀ wọ́n sọ̀rọ̀ sọ́tún wọ́n sọ̀rọ̀ sósì wọ́n jẹ́ ká mọ̀ wípé ọlọ́run nìkan ló ní àlàáfíà ọlọ́run ní ń sọmọ ọlọ́run ní ń sọlá ọlọ́run ní ń ṣàṣìkí ìgbìyànjú ni ẹ̀dá ń gbà ìgbìyànjú wa kọ́lọ́run kó dé ládé o gbogbo àwọn ìyá àgàn kọ́lọ́run kó fún wọn ní ọmọ rere tó ẹ̀yin aráalé ẹ láǹfààní láti dá sí ètò yìí kẹ́ ẹ béèrè ìbéèrè la ṣe ojú òpó kalẹ̀ fún kì í ṣe ọ̀nà wa bàjẹ́ ibi yìí ò ṣe ìbéèrè ni a ṣe ojú òpó kalẹ̀ fún lásìkò yìí iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n sì ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí láti béèrè ìbéèrè kan tàbí èkejì lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí nípa nǹkan tí àwọn kùdìẹ̀kudiẹ kan tó ń bá wa fínra nínú àgọ́ ara wọ́n ní masíìnì ìgbàlódé alájì àtọ́gùn ìlú Ìṣẹ́yìn lẹ wà báyìí aago mélòó lẹ ṣí ilẹ̀kùn iléeṣẹ́ yín ní ìlú Ìṣẹ́yìn. a ti ṣí ọ́fíìsì wa báyìí nílùú Ìṣẹ́yìn. tó ọ̀dà 070 làwọn èèyàn ó fi pè wọlé o tí wọ́n fi béèrè 070 10 15 06 02 070 10 15 06 02 tàbí 070 46 47 7064 070 47 7064. hello ẹ káàárọ̀ o. àmín. tó. nípa ọ̀rọ̀ tí ẹyin ògùn jẹ̀ríjẹ̀rí tí wọ́n sọ yẹn wọ́n ní tábà ti gbà á ní káyọ̀ fọ̀sẹ̀ wẹ́wẹ́ wọ́n sọ yẹn. àwọn ìta àlò yẹn ó ti ṣẹ́ ṣùgbọ́n ti ògùn olókùúta ara yẹn ìṣiṣẹ́ tó tún ta bàìbàì yẹn. ó ti tó bí ẹ̀mí ló tí ẹ ti lò ó ṣe lò ó bẹ́ẹ̀ ṣe ní kẹ́ lò ó. ọ̀kẹ́ ń pẹ́ à ń lò lójú ní ọjọ́ kẹjọ kẹta ní ká máa lò tó lójú yẹn ẹni ká máa fi ra lókè bàbá sì ṣe tán ká ra ká mú ewédú láti láago 12. bọ̀ tí ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ yọjú sí iléeṣẹ́ wa ó ṣeé ṣe pé kinní kan ló ṣokùnfà rẹ̀ gbogbo ìgbà ni máa ń yẹn nẹ̀nẹ̀ rẹ̀ pé ńgbà míì tí ẹ bá ní àìsàn ìṣọ́ ṣúgà ó ṣeé ṣe o
kékeré yẹn kó máa kó bá yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá tọ̀ ṣúgà lẹ́nìyẹn ní àbí kó ní ìpèníjà míì ẹ wá kẹ́ wá ṣàyẹ̀wò tó bá di ní ọ̀túnla. Hello, ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́. Ẹ káàárọ̀ sà, orúkọ yín. Mubarak látòkè. Láti ìlú òkè o, à ń gbọ́ yín sà, ìbéèrè yín fún Alhaji o. ẹni tó wá ṣe tó wá ra oògùn yẹn bo ní ìtìta. àwọn ọ́fíìsì lókè ò lẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn lé bàbá Akíntọ́lá ọlọ́pàá. Ẹ ṣé o. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀, ẹ ti wà ń bẹ̀ o. Hello. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀, orúkọ yín o. Mo kí Alhaji ẹ kú iṣẹ́ o. Yes ma. A rí i pé ìyá mẹ́ta láti rí iṣẹ́ ni. A rí i pé oògùn yín ṣiṣẹ́ gan. Ṣùgbọ́n ẹlẹ́kùn ṣé ìtọ̀ ṣúgà Alhaji ṣé ó máa ń san? Torí ọ̀rẹ́ mi kan ní. Màmá wa kò sọ́run tí ń bẹ tí ò lóògùn kọ́nà má jẹ́ èèyàn rí bínú Ọlọ́run ni. Àwọn nǹkan kan ń bẹ tó rọ̀ mọ́tò ṣúgà tí èèyàn bá ní oúnjẹ yẹn gbọ́dọ̀ lẹ́wọ̀n kì í ṣe pé ní onítọ̀ ṣúgà ó wá débì báyìí ó bá wọn tí wọ́n ń jẹ fùfú ó wo ó bá wọn tí wọ́n ń jẹ yẹn ó wo èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún oúnjẹ kó dẹ̀ máa lògùn ẹ̀ bó ṣe yẹ kó lóògùn pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run yóò fi pìtì ayọ̀. Alhaji, nípa ìtọ̀ ṣúgà tí màmá yìí béèrè yìí ṣé obìnrin náà máa ń ní ìtọ̀ ṣúgà ni? Kò sí ẹ̀dá tí ò lè ní, obìnrin ni ọkùnrin ni. Ṣùgbọ́n láyé àtijọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá wa bí 100 ọdún bí 100 ọdún bí 100 ọdún àwọn lamọ̀ tí máa ní níìsín ọmọgbọ̀n ọdún àti nǹkan kan tí ń nítọ̀ ṣúgà ó ní prostate cancer kọ́lọ́wọ́n bá kó sálábò wa kó síjú àánú wa kò dẹ̀ sí nǹkan kan tí ń bí wàhálà àtẹ̀mí àtẹ̀yìn èwo la fún ní oore ọ̀fẹ́ bí tí wọ́n ti bẹ́ẹ̀nì kọ̀ọ̀kan tá à ń lóògùn bíi tàtijọ́ tèbí ń jẹ́ tí nǹkan bá ń ṣe wá láṣẹ tó lóògùn àwọn bàbá àtàní àtàwọn ìyá àtàná nǹkan ṣe wọ́n nǹkan ò ṣe wọ́n ó lóògùn àsìkò òjò ló dé yìí kò sínú ilé káàárọ̀ òjíire tí wọ́n bá ti wo ọmọ kan pé ẹlògùn rẹ̀ tútù fún gbogbo ìdọ̀tí tí ń bẹ lára ẹ̀ á jáde obìnrin míì tó fi wo gbogbo ọmọ rẹ̀ jákò mọ́ tí ń gbógun rẹ̀ tútù tó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹnìkan ti wà lójú òpó ẹ̀lú ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ sà, orúkọ yín o. Idwanu ló ń sọ̀rọ̀ láti ìlú òkè o. À ń gbọ́ yín, ìbéèrè yín fún Alhaji o. Ìbéèrè wa ni pé ìkẹ́ wo ni a lè lò ìkẹ́ ọmọkùnrin wa pé wá déédéé kò sì tún kí máa ń ṣe. Tẹ bá yọjú sí iléeṣẹ́ wa tó bá dijọ́ Monday pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bẹ́ẹ̀ tẹ bá fẹ́ rògùn bẹ́ẹ̀ ẹ lọ síbẹ̀ náà lé ní ẹ̀ ń ta oògùn fún yín. Oògùn wo ni wọ́n wá lè rà? Wọ́n lọ ra tilẹ̀kùn lẹ́yìn. ẹ jẹ́ wọ́n yọjú sí yín Monday Alhaji. Naam. Ẹ jẹ́ wọ́n yọjú yín ẹ jẹ́ kí wọ́n yọjú sí yín Monday. Ṣé ẹ mọ̀ pé ó pè fún courage kí ọkùnrin ó tó lè sọrú nǹkan bẹ́ẹ̀ láfẹ́fẹ́? Bẹ́ẹ̀ni. So tẹ́ bá fojú rin jú so ẹ lè. Hello. Hello, ẹ káàárọ̀ o. Hello. Bàbá tí wọ́n pè láìpẹ́ yìí iléeṣẹ́ Ralac Ventures ní ìlú òkè o ó wà ní ẹgbẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn èyí tó wà ní àdúgbò Òlèlè ní ìlú òkè o nílé bàbá Akíntọ́lá ọlọ́pàá pẹ̀tẹ́ẹ̀sì níléhùn òkè ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ń lò gẹ́gẹ́ bí ọ́fíìsì wọn ní ìlú òkè o 070 10 15 0602 070 10 15 0602. Hello, ẹ káàárọ̀, ẹ wà ń bẹ̀ o. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹgbẹ́ àgùntàn yẹn bá fẹ́ ra àgbo ìgbèdè yìí gbèdè yóò fi ra nínú iṣẹ́. Ẹ máa bọ̀ sí ọ́fíìsì wa lójú bàbá níyà ní òkè ayọ̀. Níyà ní òkè ayọ̀. Bẹ́ẹ̀ni. Ok sir. Ẹ ṣé o 070 a ṣí ojú òpó kalẹ̀ dáadáa lónìí láti gba àwọn ènìyàn wa láàyè láti jọ sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ àti Alhaji. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀, ẹ gbóhùn sókè díẹ̀ sí o. Ẹ kú ojúmọ́, orúkọ yín. À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè dáadáa. 070 47 7064 070 47 7064. Ẹ jẹ́ á tún bomi ládìẹ̀ kékeré à ń padà bọ̀ wá ẹ kó kalẹ̀.
07047777064 ní ojú òpó 07047777064. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jogun omi lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jogun omi lórúkọ rẹ̀ ń jẹ́ ọkùnrin tí ó gbáṣú mẹ́wàá déédéé tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún ìkẹ́ ọkùnrin tó kéré òjọ́jọ́ jogun omi ní kí o béèrè fún ọkùnrin tí ó gbá bọ́ọ̀lù déédéé àti gbogbo ṣẹ̀kẹ́sùn lọ tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jogun omi ní kí o béèrè fún bó bá wá tí ló tilẹ̀kùn lẹ́yìn ẹ̀bà gbogbo rẹ̀ àwọn tá sókè wáíwáí gbogbo rẹ̀ àwọn tá sókè dáadáa tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún sweet vita náà ó gbẹ̀yìn ara ìjà oṣù tí ó wálẹ̀ déédéé gbogbo ara tó ti kú ò táútáú sweet vita ní kí o béèrè fún ènìyàn tí ó lè sùn déédéé sweet vita ní kí o béèrè fún inú kíkan inú dídùn yìí ń kọ́ sweet vita ní kí o béèrè fún àtiwá tí ó lè ṣe gbọ́sẹ̀ déédéé sweet vita ní kí o béèrè fún iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó sweet vita ní kí o béèrè fún tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jogun omi ní kí o béèrè fún iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe o. hello. ẹ káàárọ̀ ńlẹ́ o. ẹ káàárọ̀ o. àwọn ọba aláàánú yọmọ ṣàlékún àlàáfíà fún gbogbo yín o. àmín o. ọmọ gbọ́dọ̀ lọ́dọ̀. orúkọ yín ìlú wo lẹ ti ń pè wá orúkọ yín. báyìí ìwọ́lá dáúdà ní látọ̀jọ́ òde. à ń gbọ́ yín ìbéèrè yín fún aláàjì. ìbéèrè mi ni pé a jẹ́ pé tí mo bá gbọ́ tí n bá fi ọ̀rọ̀ aláàjì gbọ́ ni pé ẹni tí ẹ̀jẹ̀ ìtọ̀ ṣúgà láǹdà láàmú kò gbọ́dọ̀ jẹ́ fùfú àti ìyẹn. bẹ́ẹ̀ ni gbogbo ohun tó bá ní stars jù yẹn gbọ́dọ̀ ṣe gáfárà fún yẹn bá fẹ́ràn ààrẹ o. náà nígbọ́. gbogbo ohun tó bá ní stars yẹn gbọ́dọ̀ ṣe gáfárà fún tí yẹn bá fẹ́ràn ààrẹ. ọ̀dà ẹ ṣeun. gbogbo oúnjẹ tí starch tó bá ti pọ̀ jù níbẹ̀ kéèyàn ṣọ́ra fún nǹkan tí wọ́n ń sọnù bí fún ẹni tó fẹ́ràn ara ẹ̀ torí pé ẹlòmíì àtàrà rẹ̀ ló máa fi ṣe àlọ́kúnná. àlọ́kúnná bẹ́ẹ̀ ni. 07047777064 ní ojú òpó. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. hello. ẹ káàárọ̀ ọmọdé ló lórin kọ́lé léyìí ṣé o ti gbọ́ 07047777064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí ìpè tágbé kẹ́yìn náà rèé. hello ẹ kú ojúmọ́ o. hello. ẹ káàárọ̀ orúkọ yín o. láti ìlú Ìṣẹ́yìn ẹ bá wa gbóhùn sókè díẹ̀ sí bàbá. ẹ jọ ṣé kankan wọn kò sí nínú ìrìn lílo. a wà ní ọ́fíìsì wa lójú bàbá bẹ́ẹ̀ bá ti dé ọmọ lójú ẹ̀yà látara lè kó àríbi ẹ̀ máa bọ̀ síréètì ẹ̀ bá wà ní ọ́fíìsì wa transformer àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ kàn kẹ́ tó yà síbi òkè ayọ̀ ẹ̀ ti rí àkọmọ̀nà wa lẹ́gbọ̀ọ́ àlàáfíà. tó aláàjì ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín kẹ́ ẹ sì tún farabalẹ̀ júwe àwọn iléeṣẹ́ yín fún àwọn tó fẹ́ wá. ẹ ṣe àtọkùn iwájú ní iléeṣẹ́ yín ó máa lọ ẹ ní tẹnu gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ tí wọ́n sọ pé ẹ wá tún sọ Ọlọ́run níjó tẹnu nítorí ọ̀rọ̀ sòro sọ so gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wà ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ lẹ́nu tẹ́ bá ti gbogbo ibikíbi tẹ́ ń bọ̀ kó lè rọrùn fún yín kẹ́ má máa dààmú tẹ́ bá ti dé ọmọ lójú ẹ yà látara ilé epo àrí bí ẹ má yà síbi kankan ẹ máa tọ̀ ọ́ bọ̀ séètì ẹ máa wo ẹ̀rọ amúnáwá tó ń pè ní transformer àkọ́kọ́ tẹ kọ́kọ́ máa pọ̀n ẹ ṣáàdùn ń bẹ̀ ẹ ti rí àkọmọ̀nà wa lẹ́gbẹ̀ẹ́ owó àlàáfíà
àbí kẹ́ bèrè lọ́dún ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tẹja tí wọ́n ń ṣe pos yẹn pé iléeṣẹ́ bàbá tilẹ̀kùn lẹ́yìn lẹ́ ń lọ àtàìsàn àtàrùn kò ní fi ṣe wá kò ní fi ṣe mí kò ní fi ṣe gbogbo títí gbọ́ mi gbogbo ẹ̀yẹn wa ní ìlú òkè o ọ́fíìsì wa wà ní títí ẹ lọ ra ohun tí bá ń ṣe yín bẹ́ẹ̀ ọlọ́run ò ní fàìsẹ̀ ṣe wá kò ní dè wá mọ́lẹ̀ ẹni tí ò gbádùn gbólóhùn àdúrà kan ló kún pé ọlọ́run ṣáàjẹ́ ń gbádùn ọlọ́run ò gbogbo wúwú tí ń ṣe nìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ agbádùn àrùn kan wà ń ṣe gbogbo ayé ń ṣe mí ń ṣe ìtẹ́já tọ́kùn ń ṣe gbogbo etí tí ń gbómi àrùn owó ọlọ́run kò wọ ẹnìkọ̀ọ̀kan wá sẹ̀ kó jẹ́ òsàn nọ́mbà ìbánisọ̀rọ̀ wa ní 090 27 24 91 06 090 27 24 91 06 ẹlẹ́kejì 090 63 82 23 70 090 63 82 23 70. àtàìsàn àtàrùn kò ní fi ṣe mí kò ní fi ṣe mí ẹ ṣe àtọkùn. ẹ ṣeun aláàjì tó a ní ìrìn jù báyìí lọ lábala tí iléeṣẹ́ Rala Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ káàmọ́ fi lè ṣe lọ náà ló kù. bó ṣe jẹ́ òun náà lẹ ti gbóhùn o a máa pàdé tó bá di aago 2 ọ̀sán lórí ètò ẹ̀mí ìdílé títí ìgbà náà ọlárẹ̀wájú Álímì ló kọ mi OBO èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó a ní ìrìn jù báyìí lọ lórí ìròyìn àjímọ́ná àti abala tí iléeṣẹ́ Rala Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi a ó tún pàdé nígbà míì mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò má ṣáì gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìgbà kan o ó dìgbà. SIP 89.1 FM. Ìkòyí ẹ̀ṣọ́ o ọmọ adìlẹ̀ dógún ọmọ akú tapó tọrùn ọmọ agbọ̀n súbèlèjà èyí ni láti fi tó.